Africa Content TV. lẹ́yìn eléyìí tó ṣe lọ yìí ibi tó tún máa gba ọlọ́run bí lẹ́jùmọ̀ rí
àgbè bàbá nọ́ọ̀sì ó lè fi tí gbogbo ọ̀yẹ́ ó fi kí pátí ṣẹ̀rọ wa ní àpapọ̀ àgbẹ̀ ó lè kí díjì àgbẹ̀ náà ó lè kí gbogbo mẹ́mbà national union ó lè kí income ṣàmà ọ̀nà ewu Jímọ̀ Wálé ọlọ́run olùgbani òòṣà. Inú mi dùn sí òwe, inú mi dùn sí òwe. Ìwọ̀nfà ètò Kálá òní sí àgbàdo. ó lọ kí ìyá ìgbà Òní sí àgbàdo. ọjọ́ fáìṣàmà ibi tá ìlú ọ̀dẹ̀ ìméjì ọlọ́ọ̀bà ní tó gbé lọ́wọ́ méjì o ikú bẹ́ẹ̀ tó lẹ́wà bẹ́ẹ̀ náà ìyá aláya náà àti fáìsì wọn náà báwọn náà bá kú bẹ́ẹ̀ àyè tó dúdà ọlọ́ọ̀bà tó wọ́n sí ibi ẹni ṣègbè ibi tó ṣe dé tí ọlọ́yọ̀ Wálé Jímọ̀ ti fẹ́ gbé ọlọ́run akẹ́kọ̀ọ́ tó ti ga jù bẹ́ẹ̀ lọ. Ọ̀hún ní wá ọkọ̀ ẹ sẹ́yìn. Iwájú lọ́lọ́kọ̀ yìí wá lọ. Ọlọ́kọ̀ ò ní lọ sẹ́yìn. Mo kí gbogbo yín pẹ̀lú kíkí tó ní àkọlé jù. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ọ̀rọ̀ wa ò ní pọ̀jù bíbà yìí torí ṣókí lọ́bẹ̀ gbé. Tọ́rọ̀ bá ti pọ̀ jù irọ́ ló mú wá torí oríire táwọn òye kò fẹ́ rò orí burúkú ló máa ń rò tó pọ̀ ara olóríire ló gba àwa bí àtàwọn tó kù tó pọ̀ lọ́nà oríire ọ̀dẹ̀ ní ṣe bí òní fò wá dá orí ló dúró fágbọ̀n mú mi wọ́n bá lẹ̀ sọ pé orí ló dúró fágbọ̀n mú mi kò sórí náà tó da síwájú Bọ́lá bẹ́ẹ̀ tó ló kú lọ. National union tí gbogbo wa tẹ̀bà tì òṣèlú ló bí aṣíwájú náà lọ òṣèlú tó bí tó yóò bá sí aṣíwájú gbogbo àwa táwa bí lára ìṣèlú náà kò sí nǹkan tá a fẹ́ máa jẹ tó kù yẹ̀pẹ̀ lọ àwọn náà gba òdìjà jẹ ìpẹ́. àmì látàyè wáwúwá wọ́n ti bá national union wọ́n ti ṣẹ́bìtì gbogbo wa àgbàlagbà tá a bá gbé ẹgbẹ́ ọ̀rọ̀ tó ti lọ àtọ̀rọ̀ tó kù láyé gbogbo wọn ló máa ń ṣe kí bàbá yà sí sọ aláàjì tájú dé ìpínlẹ̀ bàbá sọ gbọ́ sọ pé owó tá a fi ṣe kí ni a fi rẹ́jísà trade union bóyá 250,000 gbà yẹn aṣáájú Bọ́lá bẹ́ẹ̀ tún ní gbólógbó lẹ̀ a fi rẹ́jísà trade union láì ṣe lóbi. Bàbá yẹn náà lọ́dún lift ban kó lórí pé ló mọ national union wọ́n ní kí gbogbo àṣekéré kí ẹ̀rú tọmọ kó máa jẹun lọ. Tó yẹ ká sọ oore fún bàbá yẹn àbí kò yẹ ká sọ oore? Kò yẹ ká sọ oore o. Àwọn àti ìwà sọ oore. Ìdí náà fi ìsọ̀rọ̀ ni pé ìtò ìwà ní 2023 ìbànújẹ́ ọkọ̀ lórí ìtẹ́fà ọ̀kan ní ìmọ̀ bó ṣe káwọ̀ lára sí àmọ́ bó ṣe káwọ̀ àkọ́ lára ìbànújẹ́ ọkọ̀ ló jẹ́ fún wa pé Lagos State ló yẹ ká fi gbé àbálárugẹ òun ṣe ilẹ̀ Haúsá ló yẹ kó ti gbé àbálárugẹ Lagos State ló yẹ ká ti gbé bò lóyìí tó máa ṣe kíni tó máa dá wọn láyè tó máa dá ogun wọn láyà Lagos State ló yẹ ká ti gbé wá àmọ́ àyà títún kan ṣe ìṣèkiri ó ṣì wà fún wa torí kò ṣe sẹ́kọ̀tà ní bàbá gbẹ̀tọ́ bàbá ṣe ìbẹ̀rẹ̀ ìrìn àjò ẹni ibi lọ́lẹ̀ yìí lọ tó fẹ́ kí Nàìjíríà gbé ọlọ́run gbé débi wà rẹ̀ àpáwà gbé débẹ̀. Ìbò local government tó wà lẹ́yìn wọ́n níbi ìṣáná àti máa ń kí èso òkú. Ìbò local government tó wà lẹ́yìn ṣáàbà pátì sọ pé òun ṣèbò tó ń kọ ìbò tó máa káàtì ojú ẹgbẹ́ ìbò tó ń kọ ìbò local government tó wà lẹ́yìn òun ló yẹ ká fi correct mistake 2023. Ìpàtẹ́wọ́ bíbí pé kí ni correction tó wà bẹ́ẹ̀ correction tó wà bẹ́ẹ̀ ni pé tó bá yẹ pé
8,000 àbí 9,000 ìbò tó máa ń jáde ní Àpápá gbọ̀ngàn àti Àpápá apàdà sí 20 local government. Ó yẹ ká yẹ kíkò yẹn ṣe kí ni, ó yẹ ká yẹ kó jẹ́ 25,000 tó máa jáde bẹ́ẹ̀ ni. Àwọn àkọ́ wà tábà máa sọ àbára òun ní local government wa local government èmi padà sí lose. Wọ́n ní tójú bá ṣe kí ni, tójú bá ti ọ̀rẹ́ ìwọ lójú tì, tójú bá ti local government kan ní Lagos State gbogbo àtàkùn náà àwa lójú tì. Tó bá nípò local government yẹn dúró, wá ṣe tó fúnpò local government wa, ó yẹ ká tó fún gbogbo ìdìbò Lagos State ká ṣe kí ni ká dìbò fàánù. Ẹ má jẹ́ ká ṣiṣẹ́ ẹgbẹ́ rẹ̀ pé ìdílé mi nìkan ni mo fẹ́ ṣọ́, ẹja ṣe kí ni aṣọ gbogbo ilé. Mo lè ń fi opportunity mo fi bẹ ọgbẹ́ yìí national union. Mo sọ especially ẹ̀yọ́ ọlọ́kadà tó ní bá wá. Mo mọ̀ pé gbogbo time of election 2023 yẹn wà á bì. Àfi tá a bá fẹ́ ṣe kí ni, tá a bá fẹ́ parọ́ tọ́ra wa ni. Òun ṣe ìbò, òun ṣe báwọn PDP àbí Labour Party, òun ṣe kí bóyá kó fóòtì wa, fóòtì PDP ọwọ́ ni àwọn àti Labour Party pé àwọn adájọ́ ẹgbẹ́ APC gbọ́gbọ́ láì jáde láti lọ dìbò. Àfi tá a bá fẹ́ máa ṣàyẹ̀sí i. Àwọn agbọ́gbọ́ láì jáde láti dìbò. Ẹ̀yin ọmọ ẹgbẹ́ union wa náà dẹ̀kẹ̀ yìí, especially ẹ̀yin ọlọ́kadà tó ní bá wúwá jáde láti lọ dìbò. Ìyẹn kọ́ la wá sọ bí àmọ́ ẹ ti rí pé ṣé ṣàbàtọ́yọ̀ kọ́lọ́run náà fún yín sí ẹrú ló dẹ́ fún yín sáfàǹtì ní òun ṣọ̀gá yín. Wọ́n ní kí wá sí gbogbo yín ni ẹ̀yin kọ́ lẹ́ wá sí mi. Olórí lọ́ba ti ń sìn póòsì nìyẹn ákẹ́ ọ̀bá ń ṣe kí ni ó máa ń sin gbogbo ọ̀gá tó kó sí lábẹ́ rẹ̀. Ìgbà débi rẹ̀ ti rẹ́dì láti sìn yìí tó lẹ̀ pé wẹ́ẹ́ fi àyè ọmọ ẹgbẹ́ ẹ̀ ló jẹ wá lógún. Àdẹ̀fẹ̀ mi pa anybody. Gbogbo reconciliation tá à ń ṣe lórí onímọ́tò lórí onímọ̀lúwà lórí ọlọ́kadà. Ìtorí ẹ̀yin majority ni torí àwọn àwà lókè minority ni wá. Ẹ̀yin tẹ́ wà fẹ́ mẹ́mbà ẹ̀yin ni majority. Ìtẹ̀bálẹ̀ ti fẹ́ káàbà ti fẹ́ ẹgbẹ́ ìròyìn nílọsíwájú. So ilẹ̀kùn mi ó sílẹ̀ 24/7. Ìwọ̀n ta bá rí ibi tí bàtà ti ta ẹlẹ́sẹ̀ àbí ibi tọ́ka ti fẹ́ ṣì tiẹ̀ mo wà fún yín 100%. Operational progress. Àkọ́kọ́ kan sí ẹjọ́ ìtàkọ́tà ìlú Adébùté. Ìyẹn ni wọ́n fi àsìkò yìí ni mo fi ń bẹ̀ pé election tó ń bọ̀ ní July 12 yìí. Ẹ jẹ́ ká túyáyá kó ọmọ ẹ jáde, kó ìyàwó ẹ jáde, bá ọ̀rẹ́ ẹ sọ̀rọ̀, bá ẹ̀gbọ́n ẹ sọ̀rọ̀, bá àbúrò ẹ sọ̀rọ̀, kí gbogbo wa jáde ká lọ ṣe kíni, ká lọ fìbò pé ọ̀nà ewu Wálé Jímọ̀ Olúgbani Òòṣà ká lọ fìbò pé wọlé. Àtẹ́wọ̀ ìbò lálẹ́ máa fi pé wọlé ní ìbò olóyè. Ó pọ̀ máa jẹ́ bó ṣà ó jẹ́ bó olóyè. Lórí wọ́n ṣe kí ni wọ́n surprise mi. Kí ni surprise mi. Àwọn ọlọ́pìnkì tó kù táwa yìí. Àwọn ọlọ́ṣokùnfà. Bàbá ti yá bàbá yìí. Ẹjọ́ ẹni ṣubú fẹlọ́gbẹ̀. Ẹyin máa kọ ẹ̀jẹ̀ táyà. Àwọn ọlọ́ṣokùnfà gáàdì táwa lẹ́nu. Kí wọ́n fi ṣokùnfà ẹ̀ ni pé wọ́n wá láti wá rí wa wípé local government ọ̀hún fẹ́ràn rẹ̀ ọ̀hún fẹ́ràn rẹ̀ ìtàkùn union ọ̀wọ́n union gangan ọ̀wọ́n fẹ́ bá ṣe ọ̀wọ́n lè fẹ́ fi local government yẹn ọ̀wọ́n fẹ́ fi sẹ́wọ̀n. Òun ṣe báwa la lọ bá wọn pé ẹ wá àdírẹ́sì ọ̀bẹ ẹgbẹ́ wa ọ̀wọ́n lọ fẹ́ pé nínú ìjọba káwọn fẹ́ ṣe ọ̀wọ́n fẹ́ káwọn union nípa ń bẹ̀ bóyá nípa káwọn ra mọ́tò fún wa ni nípa káwọn ra márúwá fún wa ni nípa káwọn ọ̀rọ̀ padà fún wa ni ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n tó máa ṣe kíni tó máa méjì wa àbí. Wọ́n ti wọlé àbí ọ̀hún wọlé. Ká má dìbò fún àbá mi dìbò fún. Ìbò tá a bá dì yìí
òun làpẹẹrẹ tó máa jẹ́ kí gbogbo wa gbé pílò ká sùn pé 2027 Èkó òní ìyọnu tó bá di 2007 aṣíwájú fọ 2027 aṣíwájú fọ 2027 aṣíwájú fọ ẹjọ́ kó fọlọ́ ọ̀gá yéjùmọ̀ ìbẹ̀ ọgbà ọ̀gbẹ̀gbẹ̀ yìí lọ pátá mẹ́mbà ní gbogbo Lagos State kò sẹ́ni tó ní workers àbí tó ní mẹ́mbà tó wa apẹ́ ẹni tí méje ta ṣe yẹn kò sẹ́ni tó bá ìfọ́sí gbogbo akókò pọ́sì pé ẹ wá sí méje happiness pé ṣé ṣe àmàtẹ́ni ó ní good listening yẹ Mr. Tọ́ka dùgbẹ́ ní àbẹ́ ìpínlẹ̀ náà tọ́ba lọ́rùn. Yẹ mo sọ fún yín pé ọmọ ẹja ẹ má dòdò iye mọ̀já ló dòdò àwọn ọkọ̀ iye mọ̀já àbẹ́ ìpínlẹ̀ ọmọ iye mọ̀já so òun fásitì ìlú ṣe kí ni òun fásitì ìlú bọ́ọ̀lù ìṣẹ̀lẹ̀ mẹ́fà pé a ṣe jáde airmass níjọba èdè yẹn tó yẹ pé kò ṣe pé anybody by force happiness ni àwọn òun ní máa ń wá tó ń gbé sáìjì kan tó ń gbé wá síbẹ̀ wọ́n lè sọ báyìí wọn pé 2023 àwọn olùkọ́ parọ́ fún wa àwọn òdìbò nítorí pé nípa àwọn àmọ́ ìjọba tó wà ń parí sí tó bá di 2027 àwọn fẹ́ ṣe kí ni àwọn fẹ́ apá ti tọ́ sí gbogbo bẹ̀ ìwọ́n tó lè ń jẹun ní Lagos State gbé ìbò rẹ ló wá sí Lagos State má gbé ìbò rẹ lọ sókù State ibi tó ti ń jẹun ìbẹ̀rẹ̀ ẹ̀ wọ́n ti ṣe kí ni wọ́n ti dàgbàní fòtì ẹ̀ òun ṣe ibi tó ti jẹun ṣé ogun afaramọ́ ọ̀nà ewu wọ́n á lé àbá afaramọ́. Ìfọlọ́ọ̀ba eléjúmọ̀ ẹ̀fẹ́ gbogbo wa lẹ́kọ̀ọ́ fà. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu president wa ẹgbẹ́ ìwò rẹ̀ láti ilẹ̀ pẹpẹ tí democracy ti bẹ̀rẹ̀ láti 99 àwa yìí ààyè àti àgẹ̀rẹ̀ kọ́kọ́ látàrí AD àwa ń bẹ̀ látàrí AC àwa ń bẹ̀ látàrí ACN àwa ń bẹ̀ tó fi dáyé APC àwa ń bẹ̀ ìtò tẹ́tí Lagos lẹ́yìn púpọ̀ ní ẹlòmí àsáwọ̀ ni wọ́n ìbọn tó tẹ́tí Lagos lẹ́yìn action group la kọ́kọ́ bẹ̀rẹ̀ ní 99 nígbà tó dáyé AC asọ́di dynamic nígbà tó dáyé ACN asọ́di liran nígbà tó bá dáyé APC àwọn asọ́di Lagos. Ìdí tí o gbọ́ àfi ṣe kí ni láàbọ̀ fi bínú láàbọ̀ fi yàtọ̀ gẹ̀rẹ̀ kó lẹ́yìn ẹ̀ṣọ́jú ọmọdé ilẹ̀ àwa táwọn wò yìí sí so many people tó yí wọn ò pé tó yẹ kó stupid gan lọ́wọ́ máa ṣe kí ni tọ́wọ́ máa qualify wa wọn náà wọ́n máa ta wọn náà wọ́n onímọ́tò wọn náà wọ́n máa gbèrò àwa máa ṣe kí ni àwa náà ń gbé orí wa pé tọ̀wọ́ tó wà lọ́fíìsì rẹ̀ àgbẹ̀mọ́ tá à ń ṣe tọ̀wọ́ tó wà lọ́fíìsì rẹ̀ àwọn kí wọ́n ti wá gbàgbà kí ni bẹ́ẹ̀ ni wọ́n gbàgbà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ pẹ́sidẹ̀ntì wa ìtì máa ń gbàgbà bàbá yẹn wípé ẹ mọ̀ káwọn ti ṣe kíni àwọn tún bẹ́ẹ̀ ta ọmọ ilé ilẹ̀ àwọn ẹ̀ tún bẹ́ẹ̀ ta ọmọ bólà ọmọ ilé ilẹ̀ ọmọ bólà tó bá máa ṣíwájú wọn lọ wá tó dẹ̀ nípa tó ń ṣe fún bàbá yẹn gbogbo ọgbà ìpáyé tí bàbá yẹn bá rí kò tí tì náà yẹn kò ní gbàgbé ẹ̀ òun ni òṣè ń tì náà yà wá yẹn ni òṣè ń gbàgbé àwa ló ṣe máa ń fọwọ́ sọ̀yà wípé wọ́n ń ṣe ọmọ àfẹnubí ọmọ àfarabí àìsàn ló máa ń ṣe kí ni ló máa ń pe gbogbo wa ìyẹn lásán gan ìyẹn ká wo ọwọ́ ta ṣòṣì máa bọ̀ torí náà ọ̀rọ̀ ẹgbẹ́ mi náà aṣòṣì máa bọ̀ tó yẹ pé wọ́n ta ní kọ̀ọ̀kan ṣàpà wọ́n pọ̀ nínú wọn ẹni tó bá ń bínú níbi ikọ̀ àbí ìdílé yìí
àwọn táwọn yìí náà òṣè gbogbo candidate táwọn náà ṣe kíni ká support lọ́dún ṣẹ̀dáṣán èèwọ̀ superior ẹgbẹ́ lọ ẹgbẹ́ superior ti gbogbo wa lọ torí ẹgbẹ́ bá so ilẹ̀ fún ọ̀nìkan àtẹnusọ́nù ni tí wọ́n bá so ilẹ̀ fẹ́gbẹ́ wọ́n á jẹ́ wọ̀ níyẹ ibi tẹ́gbẹ́ bá ń lọ àtẹnudọ́jáde chairmanship àtẹnudọ́jáde fún vice tó jáde fún secretary àtẹnudọ́jáde fún councillor àti bàbá òǹkọ́lọ̀ ló máa yé wọn lọ́wọ́ ibi tó bá lẹ̀ tí ó yé sọ́wọ́ anybody ẹ jẹ́ kí o wá ṣe kí ni ká fi ṣòfò ká fi para lóòótọ́ ní ọba rí ìbínú wàá sì bínú náà ọlọ́ba àlè ló máa rí ní tí ò bí ọba àlè rẹ̀ lẹ́tọ́ máa bẹ̀ tí ò ní gbọ́ ọba fọwọ́ ìdúgbò wọn yí báyìí àdúgbò kò sì fẹ́ mọ́ra àwọn máa yóò wà fight fún gbogbo candidate Lagos State aspirant lọ́mú ìhó 50 ìhó 20 local government and 37 NCDA àti both council ní pé just my little advice mo lè fún gbogbo yìí ní pé ẹ má fi ẹgbẹ́ rẹ̀ ẹ má fi ṣe ẹlẹ́yàmẹ̀yà bàbá tó ń lọ ẹgbẹ́ rẹ̀ kò ṣe ẹlẹ́yàmẹ̀yà ẹ má bà orúkọ bàbá wa jẹ́ ẹ má bà orúkọ aṣọ àgbẹ̀ àgbẹ̀ tó ń jẹ́ ìwọ tó bá ti lé sọ́wọ́ ibi iṣẹ́ union náà ti sàkí àdàkì máa ń wà bẹ́ẹ̀ ẹgbẹ́ rẹ̀ máa kú sí méjì àmọ́ bá ti ṣe ṣàmà ti tẹ̀lé tó ti dá orí lọ́wọ́ mo kárí ẹni ọjà náà mo bí èèyàn kan ẹtí ló tẹ̀lé èèyàn kan tẹ̀lé bá ìtorí pé ayé ọ̀run ló ẹ̀ka lé òṣèlú ayé ló ẹ̀ka lé má torí kó fẹ́ bá èèyàn ṣe oṣù bọ̀ ó tiẹ̀ jẹ́ ẹ̀ka yìí bá bá bàjẹ́ lẹ́gbẹ́ bàjẹ́ ọ̀run tiẹ̀ ní kó jẹ́ kó ṣe kí ni ó tẹ ilé owó pẹ̀lú iṣẹ́ alágbèbá gbogbo èyí tẹ jẹ́ ṣáma 20 local government 37 NCDA gbogbo ọwọ́ tẹ̀dọ̀ ṣe kí ni ẹ̀dọ̀ ní challenges ẹ̀dọ̀ jáde ọba igi position ló lè ti dámọ̀ wọn lọ́wọ́ wọ́n jẹ́ kọ́ wá ìwá ìwọ ni kò tẹ̀ láti wá wọn lọ. ọ̀tẹ̀rọ̀ wọ́n jẹ́ kọ́ wá ìwá ìwọ ni kò tẹ̀ láti wá wọn lọ. kò sí ní wọ́n ti pípa ẹja tó ti kọ́ ìbọ̀mù gbogbo tó bá tọ́ sí wọn tó fún wọn ẹni tó bá fún ní súpà ẹni tó bá fún lẹ́sẹ̀ èyí tó bá wọ́n bọ̀rù ti ṣe kí ni èyí tó bá wọ́n bọ̀rù ti pọ̀ jù èyí tó bá wọ́n bọ̀rù ti pọ̀ jù òfíṣọ̀ yẹn lọ mú slọ̀tì ẹ̀ fún òun náà náà kọ́ náà tó tẹ̀lé tó lè fi slọ̀tì yẹn ṣe kí ni tó lè fi dáná lá má fi ṣe wíwá tẹ̀tọ̀ orí tó tọ́ nínú tomorrow oyè tó káyà wò àwọn ayẹyẹ bá ṣe dẹ́dẹ́ ni ayẹyẹ ò bá ṣe dẹ́dẹ́ kò ní kàn torí ẹ̀rọ gbígbóná ó bẹ́ sùúrù ọ̀nà ẹ̀kọ́nà lẹ́kẹ̀ẹ́ àwọn ọ̀tọ́jú la ní pápáyì tí bàbá mi ṣe ní 2023 ìjọ tí bàbá wù yìí báyìí ìjọ kejì báyìí oṣù owó gbogbo àwọn tó gbé ṣubú dọ́là mọ́lẹ̀ ó gba gbogbo ilé wa àtọ́fíìsì gbogbo wọn lọ pé ìkan tó wà lẹ́yìn láti jẹ́ kí Nàìjíríà lọ síwájú kò ń ṣe ìtòmí lè dàgbé ìwà wálé ìgbà wálé ẹ̀dọ̀ wá túnṣe ẹ̀dọ̀ wá solution sọ̀rọ̀ Nàìjíríà rẹ̀ mo fọ́ náà parí ìgbà ìgbà ọba nílé ìtàkùn aspirant rẹ̀ ẹ̀ka yẹ anybody àlọ́ má ṣe pé gúùpù tèmi ẹgbà pé bá gúùpù tí ó tẹ̀lé ẹ̀gbọ́n ṣe dáadáa fún wọn ọ̀wọ́ tó tún tẹ̀lé ẹ̀ lọ́gbọ́n wọ́n lè fi wọ̀nyí pé tó bá kó ní position kan position mi tún ṣe kí ni ó máa tọ́ sí ẹ̀ owó òbí ó ṣe ní gbogbo ní ó ká kọ́kọ́ fọ̀ ó tún ti pé ojú wálẹ̀ ẹgbẹ́ ọjọ́ ìṣòro ṣọlá àwọn ọmọ ìbẹ̀rù.
Progress, shop you, shop together, Kaluta, you strike my back, everything. If you strike my back, I will wipe your face. You strike my back, Tinubu for the station. All the members of the APC, Papa Gomezi, adúpẹ́ lọ́wọ́ alága ẹgbẹ́ awakọ̀ ìpínlẹ̀ Èkó under the umbrella of Alhaji Mustapha Adio Adekunle Sego. Mr. Talk and Do tó bá wípé máa ṣe bẹ́ẹ̀ kò ń ṣe sí o ti pẹ́. Ìgbà tó máa ń tẹ́sán àti mọ́ àwọn ọ̀dọ́ ṣẹ̀ṣẹ̀ náà. Gbogbo àtúnṣe tó wà nínú iṣẹ́ ẹgbẹ́ yìí, wọ́n sì ọwọ́ ló ti wá. Bọ̀dẹ́lá wí fún ọba tó gbọ́ olóòpẹ̀tọ̀ àná ẹ̀ jẹ́. Nísì ìtajà wà. Nísì ìtajà wà. Ẹ̀rí pé ó ṣe wọ́n náà bá ló ṣọlá. Ìjìnlẹ̀ wọ́n bá sọ pé nípa sí ìṣàmà ẹlẹ́kùn ló ṣe ní ọmọ àṣẹ ìdílé kan. Ẹjọ́ ni wọ́n ti kí wọ́n lọ jókòó ẹjọ́ lọ jókòó ó ṣe kíkọ kò ṣe kíkọ ẹni tó tọ́ tó dẹ̀ lẹ́tọ̀ tó ṣiṣẹ́ báyìí tó ṣiṣẹ́ síbẹ̀ tó wọ́ọ̀tẹ̀ òun náà ló wà bẹ́ẹ̀ tí ní kò ṣàfúnṣe ṣàmà lẹ́ẹ̀kan sí. Lẹ́yìn eléyìí aspect wa ṣàmà wa ìsàwálé jìnnà olùbani yẹn tẹ́tẹ̀lẹ̀ ẹni kan mo rò pé ń jẹ́ bẹ́ẹ̀ agbẹ́dẹ́gbẹ́ mẹ́ta àwọn bàbá kọ̀wé ẹ̀ máa bá sáà wọ́n mú un sọ ìbá gbọ́ adékìtì ẹnì kan ní máa rò pé tẹ́lẹ̀ o àṣẹ tó ní gbọdọ̀ tẹ́tìkì wà o. Operational ọ̀rọ̀ tí sábà àkọ́kọ́ ọ̀rọ̀ tí sábà ti wá sọ́ọ̀sì òun fẹ́ kẹ́ ṣiṣẹ́ nísà. Embrace everybody and let everybody along. Don't make a winner takes all. Àwọn ẹni bá kẹ́ díjì ń sìn kò sí. Àṣà kan ṣùgbọ́n ìgbọ́dọ̀ àjọṣe kékeré. Ẹ̀gbọ́n mi wà bí aláìmọ̀ fún padà ní sọ́jọ́rá. Ọjọ́rá pàṣà. Àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo ti dájú náà wà bí láàrin mú ara àwọn kọ̀tẹ́sáǹtì ni. Ẹ má wò yẹn. Bẹ́ẹ̀ sẹ́ni bẹ̀rẹ̀ bí sábà ń ṣe níṣẹ́ inú olómú pìsì wá kò sí kápọ̀sì mọ́ ẹgbẹ́ tó ti wà ní sẹ́gbẹ̀rẹ̀ jọ́sìn yìí lọ́dọ̀ àwọn pé ẹ̀kúndẹ̀ ti nation náà sí nation náà olómọ nation náà sẹ́gbẹ̀ nation náà olómọ nation ti wà lábùjá sẹ́gbẹ̀ nation náà wà lẹ́kọ̀ọ́ ló ṣe wà ní. So bàjísà ẹ̀gbọ́n tó lọ́dọ̀ ẹ̀yin ẹ̀ máa ẹ̀kú wa ọ̀kẹ́rẹ́ náà. Authority. Authority. Ẹ bá mi ṣe gbòòsà fún gbòòsà. Wọ́n ní má dé ṣàmàlú ẹgbẹ́ yìí lápapá gòmù. Ó dẹ̀ tó jẹ́ sékòdà ó ní wọ́n àti Lagos gbogbo náà máa ń ṣe lóṣèlú nínú yìí wọ́n gbọ́dọ̀ sọ pé tiẹ̀ báwo ẹ̀dẹ̀ tó ń dúró náà èyí tẹ bá fẹ́ rí kúrẹ́tì tẹ bá ti rọ́ọ̀kẹ́rẹ́ ti rí mi o ẹ̀yẹ tẹ bá fẹ́ rí kúrẹ́tì tẹ bá rọ́ọ̀kẹ́rẹ́ ti rí mi o ẹ̀yẹ tẹ bá fẹ́ rí kúrẹ́tì tẹ bá rọ́ọ̀kẹ́rẹ́ ti rí mi o kò sí no discrimination kò sí ẹlẹ́yàmẹ̀yà ẹ̀jọ̀ ẹlẹ́yàmẹ̀yà bá wà ní ẹgbẹ́ yìí ló ní múfù síwájú báyìí so ẹ̀dá kẹ́gbẹ́ ìṣẹ̀lẹ̀ àpapọ̀ àtọ̀mọ̀ ẹ̀dá kó múfù and our party chairman baba fọ́tò ẹ̀jọ̀ ẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú olùgbani lọ́rọ̀ tí mo sọ yẹn ẹ fọ́ọ̀sì wọn ẹ tẹ̀lé wọn lọ́dọ̀ àwọn pípù tí chairman sọ ní àwọn kọ̀tẹ́tàsì ẹgbẹ́ wọn yẹn láti
láti gbé wọn wọnú ẹgbẹ́ padà ẹni tẹ́sí bá tọ́ sí wọ́n fún ẹni tẹ́sí bá tọ́ sí wọ́n fún kí gbogbo ẹ̀ṣẹ̀ kí ni àjọ kọ́ ọmọ olùbọ̀ èyí tí sábà ń sọ sí àwọn òkè ń béèrè wọ́n bá ti fún ẹgbẹ́ wa wọ́n fún wa náà ni àbí bẹ́ẹ̀ kọ́ nítorí kí ni àwa ń ṣiṣẹ́ nítorí bàbá wa ní Bọ́lá Ahmed Tinubu gbégbé dẹ̀ máa bàjẹ́. So for now èyí táwọn máa ṣe lórúkọ ọmọ ẹgbẹ́ National Union of Road Transport Workers lórílẹ̀ ọjọ́ra nígbàdá máa ṣe dúpẹ́ ká support yín financially lọ ká gbówó lẹ̀ lọ àti máa ṣe lágbára náà. Lọ́dà ṣẹ̀ṣẹ̀ àmàtúwà ọ̀gá wa táwọn àbí ìkọ́ táwọn máa ṣe nìyẹn a máa support yín pẹ̀lú owó gidi ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Wọ́n sọ fún mi pé àwọn balẹ̀ wà níbà ẹ má bínú táìmù ní àfojúbá rẹ ẹjọ́ kí pé ẹ̀ka kó sáré wa. Bákan náà ni bàbá wa wà ní ìdágbólọ̀ fún Maryland ẹ má bínú sà alájú Yẹmí Òkúfíádé ilẹ̀ kàwé má bínú ẹjọ́ ìsọ̀rọ̀ the time factor àti kàwé dákọ̀ ẹ̀yọ̀ àdìlọ gómìnà lásìkò. Kàwé ìrọ̀ tí wàá jẹ́ náà ọ̀ṣọ́. So ẹjọ́ tó tọ́ náà it is time now fún nǹkan tá a wá ṣe ní bíbá àti ń gbọ́dọ̀ náà ní o alága tá a wá ṣe nìyẹn. Ó kú ẹni tí gbogbo àtòrí ẹ̀ jókòó sí bíbá ẹni tó kọlẹ̀ lọ pé àwọn ọ̀dọ́ àdúgbò ẹgbẹ́ kan láti ṣe ṣàmáyé wọ́n wá bá àwọn ní ibẹ̀ àwọn ní ìkọ̀ọ̀kan lọ́pọ̀ àwọn báwọn fẹ́ ṣe fún ẹgbẹ́ yìí ní àpapọ̀ àgbọ̀nù ẹjọ́ ní sẹ́màrà tó bá yẹ pé ìbànú wa ẹjọ́ kọ́ nínú ìyẹn kó dá ìlú dúró ẹjọ́ tó kọ́ dá ìlú dúró ká gbọ́ nǹkan tí kandidate náà wù ní fún ẹgbẹ́ national union àti mọ́tò ní o alágbádá àti olùmọ̀lúwa ẹgbẹ́ gbọ́ nǹkan tí sábà máa sọ fún wa ní ìfọ̀rọ̀ bọ́ọ̀lù fún wọn fi rọra wọn sọ ẹjọ́ alfa Jimoh Soliu Ọláwálé fọdẹ́rà àpapọ̀ ìgbòho.